Gómìnà Adeleke ti sọ fún wa pé ká ṣàtìlẹ́yìn fún Oyetọla ṣáájú àyẹ̀wò rẹ̀ àwọn sẹ́nítọ̀ Ọ̀ṣun. Àwọn aṣòfin tí wọ́n ń ṣojú ìpínlẹ̀ Ọ̀ṣun nílé ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè yìí ti sọ pé gómìnà Adeleke ti rán àwọn ṣáájú láti ṣàtìlẹ́yìn fún Alhaji Gboyega Oyetọla nígbà tó bá farahàn níwájú àwọn aṣòfin. Sẹ́nítọ̀ Oyewumi ló sọ̀rọ̀ yìí di mímọ̀ nínú fọ́nrán fídíò kan tí Aláròyé rí pé ìpàdé ti kọ́kọ́ wáyé láàárín àwọn aṣòfin mẹ́tẹ̀ẹ̀ta àti gómìnà Adeleke ṣáájú àsìkò tí Oyetọla farahàn nílé aṣòfin. Ó ní gómìnà Adeleke jẹ́ kó di mímọ̀ fún àwọn pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ òṣèlú, ọ̀rọ̀ ìdàgbàsókè ìpínlẹ̀ Ọ̀ṣun ni. Nítorí náà àwọn gbọ́dọ̀ ṣàtìlẹ́yìn fún Oyetọla nílé ìgbìmọ̀ aṣòfin. Oyewumi sọ síwájú sí i pé àwọn nígbàgbọ́ nínú Oyetọla, ẹni tó ṣàpèjúwe ìbáṣepọ̀ rẹ̀ pẹ̀lú ààrẹ Tinubu gẹ́gẹ́ bí ajírọ́ba, pé yóò ṣe dáadáa gẹ́gẹ́ bí mínísítà láti ìpínlẹ̀ Ọ̀ṣun. Oyetọla ti ẹgbẹ́ òṣèlú APC tó ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun láàrin ọdún 2018 sí 2022 ṣùgbọ́n tó fìdí rẹmi lásìkò ìdìbò ọdún 2022 tí gómìnà Adeleke ti ẹgbẹ́ òṣèlú PDP sì gba ipò lọ́wọ́ rẹ̀. Lọ́wọ́lọ́wọ́ ọmọ ẹgbẹ́ òṣèlú PDP ní àwọn aṣòfin àgbà mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n ń ṣojú ìpínlẹ̀ Ọ̀ṣun nílé ìgbìmọ̀ aṣòfin àgbà. Àwọn náà ni sẹ́nítọ̀ Francis Fádáhùnsí, sẹ́nítọ̀ Fádèyí Ajagunlá àti sẹ́nítọ̀ Lérè Oyewumi. Lára orúkọ àwọn mínísítà tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu fẹ́ yàn ní Alhaji Adégbóyèga Oyetọla wà. Lọ́jọ́ 4 oṣù kẹjọ ló farahàn fún àyẹ̀wò níwájú àwọn aṣòfin àgbà. Nínú fídíò náà ni ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà sẹ́nítọ̀ Godswill Akpabio ti gbóríyìn fún àwọn aṣòfin mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n wà nílé láti ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó ní ohun tí wọ́n ṣe ọ̀hún fi hàn pé ìtẹ̀síwájú ń bá ètò ìjọba tiwantiwa lórílẹ̀‐èdè yìí, ó sì yẹ ní àwòkọ́ṣe fún gbogbo àwọn olóṣèlú. Florence Babasola ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ Aláròyé Online TV. Jamiu Àbáyọ̀mí ló kà á sétí ìgbọ́ yín.